ẹ̀yin gulatu sunna nìyí àmọ́ ẹ̀yin lẹ wà nítòsí wa ń bí ẹ̀yin lẹ ń dàlúrú lẹ ń bayé jẹ́ là ń sọ fún yín sì ní yé má sọ ní yé má sọ níbi tẹ́ ti mú ṣọ́ọ̀ṣì tẹ́ fi ń bayé jẹ́ ọ̀hún òun là ń sọ fún yín pé ṣọ́ọ̀ṣì yín kò lálàáfíà kò lálàáfíà. bí tẹ́ ti mú pèlè ń tẹ́ fi ń dalé rú tẹ́ ń dọ̀nà rú kò lálàáfíà. a ṣe comparative studies. So a ṣe comparative studies. So comparison láàrin kí ni ó ń jẹ́ alùsùnà kí ló ń jẹ́ ṣíà kí ló ń jẹ́ khawariju kí ló ń jẹ́ bóyá nìkan torí pé ṣíà wọ́n ní mazhabi siyasa wọ́n ní mazhabi siyasa wọ́n ní mazhabi fiqh wọ́n ní mazhabi akida siyasa politics pọ́nbélé so politics yẹn òun náà in tó bí tó jẹ́ politics ni náà ni wọ́n ṣe dúró lórí politics wọ́n bú Umar Sayyidina Umar wọ́n kódà àwọn gulatu ṣíà wọ́n ní àdúà àwòrádù tí wọ́n fi ń ṣépè lójoojúmọ́. Allahu Akbar. wíìrì ìdí ni wọ́n ó ṣe lórí Abubakar wọ́n ó ṣe lórí Umar wọ́n ó ṣe lórí Usman. So tí ìjà adélẹ̀ bẹ̀rẹ̀ sí pé pẹ́rẹ́rẹ́ gbẹ̀tẹ̀ mákàní ó bá ẹ̀sìn jẹ́ àwọn àjókòó tì í. àwọn àjókòó tì í báyìí. èyí tá a fẹ́ ṣe tẹ́tẹ́lẹ̀ yìí pé má jẹ́ Sunni má jẹ́ Ṣíì má jẹ́ Khawariji má jẹ́ kíní kankan jẹ́ mùsùlùmí ká sì ṣàlàyé rẹ̀ ká sì sọ àwọn ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ ẹ fẹ́ gbọ́ ẹ wá sọra yín di mákàn. So àwa interfere tẹ́tẹ́lẹ̀ ni pé a ṣe comparative studies. So tá a bá ní comparative studies sí tẹ́ bá rí láàrin gbogbo wọn yìí ẹgbẹ́ yé pèpè tá à ń pèpè pé jẹ́ mùsùlùmí ni kò jẹ́ ni ìwọ náà ó ṣẹ̀ṣà fúnra rẹ̀. pé àwọn tí wọ́n dayé rú rèé o kẹ́nìkan ní Sunni lòun kẹ́nìkan ní Ṣíì lòun kẹ́nìkan ní pé kínní wọ́n wá já sí pé àìmọye ẹ̀mí ni wọ́n ń pa tó yá sí pé gbogbo òkú tó kú nínú kèfèrí ní gbogbo ogun tánàbí jà 203 péré ni. Allahu Akbar. Allahu Akbar.